ìwọ tó ń gbọ́ mi náà Jésù ló dá ẹ kọ́ ọ máa jápá mánú kọ́ ọ máa sorí léńgbéléńgbé tàbí kọ́ ọ máa tapátàsẹ̀ òun ló dá ọ. Lẹ́yìn Kristi kò sí nǹkan tá a dá nínú gbogbo tá a dá, kò sí nǹkan kan tí ó jẹ́ ẹ̀dá tó ṣẹ̀yìn Jésù. Àti agbára wa ògo ni forúkọ rẹ̀. Bàbá mímọ́ wá rán ọ̀rọ̀ rẹ̀ sí wa jára ànúgbà o. Òye jẹ́ òye wa o. Ara rẹ̀ hàn wá. Olúwa àwọn olúwa nípasẹ̀ agbára mímọ́ rẹ̀ tún ayé kọ̀ọ̀kan ṣe. Jésù Kristi olúwa wa. Àmín. Ní òní mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ẹni tí Jésù Kristi ń ṣe. Mo sì fẹ́ fi yé yín ìlọ́lá ẹni tí ó jẹ́. Mo fẹ́ fi hàn pé Ọlọ́run ni Jésù Kristi, ènìyàn náà sì tún ni. Bẹ́ẹ̀ ni, pé Jésù Kristi ó kọjá bí ẹ̀yin èèyàn ṣe ń sọ àti bí wọ́n ti ń fẹnu sọ nípa rẹ̀ nínú ìgboro ẹ̀sìn. Ìwé ìhìnrere Jòhánù orí 1 ní ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 5 àti ẹsẹ̀ 14. Ẹ já gbọ́n tí ìwé mímọ́ wí. Jòhánù ìhìnrere Jòhánù orí 1 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 5 àti ẹsẹ̀ 14. Ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Òun náà lé ó wà ní àtètèkọ́ṣe pẹ̀lú Ọlọ́run. Nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo. Lẹ́yìn rẹ̀ a kò sì dá ohun kan nínú ohun tí a dá. Nínú rẹ̀ ni ìyè wà, ìyè náà sì ni ìmọ́lẹ̀ aráyé. Ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ nínú òkùnkùn, òkùnkùn náà kò sì lè borí ẹ̀. Ní ẹsẹ̀ 14, ọ̀rọ̀ náà sì di ara, ó sì ń bá wa gbé, àwa sì ń wo ògo rẹ̀, ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo láti ọ̀dọ̀ bàbá wa. Ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú àyà wa ní orúkọ Jésù Kristi. Ìwé mímọ́ yìí ń fi yé wa wí pé nípa ẹni tí Kristi ń ṣe, pé Jésù Kristi ó ní ọ̀rọ̀ tó wà. Ọ̀rọ̀ yìí wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run gangan wá lọ̀rọ̀ yìí. Jésù Kristi Ọlọ́run ní í ṣe. Olúwa wa tún tẹ̀síwájú pé ọ̀rọ̀ yìí ti wà látètèkọ́ṣe. Tí wọ́n wá sọ pé látètèkọ́ṣe yẹn ni pé kí bẹ̀rẹ̀ ò tó ní ìbẹ̀rẹ̀ ni òun àti Ọlọ́run ti wà papọ̀. Tí Jésù tẹ́ ẹ bá kà á níbi tí Jésù ní pé ọ̀kan lèmi àti bàbá mi já sí. Ìyẹn ni pé ẹlẹ́dàá ni òun lẹ́lẹ́dàá ohun gbogbo. Ó nípasẹ̀ rẹ̀ láti dá ohun gbogbo. Ìwọ tó ń gbọ́ mi náà Jésù ló dá ẹ kọ́ ọ máa jápá mánú kọ́ ọ máa sorí léńgbéléńgbé tàbí kọ́ ọ máa tapátàsẹ̀ òun ló dá ọ. Lẹ́yìn Kristi kò sí nǹkan tá a dá nínú gbogbo tá a dá. Ìtumọ̀ yẹn ni pé kò sí nǹkan kan tí ó jẹ́ ẹ̀dá lórí ilẹ̀ nísàlẹ̀ ilẹ̀ nínú àwọn ọ̀run tó ṣẹ̀yìn Jésù. Jésù Kristi ló dá ohun gbogbo. Ó wá ní pé nínú ọ̀rọ̀ yìí, nínú Kristi yìí, ó ní ìyè wà. Ìyè yìí wà ní ìmọ́lẹ̀ aráyé. Jésù ló ń fún wa ní ìyè. Ìyè tá a ní tá a fi ń jẹ́ èèyàn. Ìyè tó fi ń mí òun ló fún wa. Òní tá a wà yìí, òun lẹ́lẹ́dàá ọjọ́ òní. Òun náà tó dá ọjọ́ òní náà ni ó mú ọjọ́ òní kúrò. Òun náà ni ó tún dá ọ̀la. Ẹni ó dọ̀la náà ni ó mú ọ̀la kúrò. Bẹ́ẹ̀ ni ó nípasẹ̀ rẹ̀ la fi dá ohun gbogbo. Inú rẹ̀ ní ìyè wà. Òun ló jẹ́ kí òní ó máa bẹ. Òun ló jẹ́ kí èmi àti ẹ náà máa bẹ. Ó wá ní ìyè yìí, ìyè tó tún wá fún wa.
àwa tá a gba Kristi gbọ́, ìyè kan wà tó kọjá ìyè tó mú ká wà láyé. A ní ìyè tó mú ká wà láàyè. A ní ìyè tó mú ká mọ Ọlọ́run. Ìyè àìnípẹ̀kun òun náà ni pé a mọ Ọlọ́run, a mọ Kristi. Bẹ́ẹ̀ ni ó ní ìyè yìí, ìmọ́lẹ̀ kan wà ńbẹ̀. Ìmọ́lẹ̀ rẹ̀ yìí, ìmọ́lẹ̀ yẹn wá mọ́lẹ̀. Ìmọ́lẹ̀ yẹn mọ́lẹ̀ nínú òkùnkùn láyé. Òkùnkùn wa lè borí ẹ̀. Ìyẹn ni pé àwọn agbára katakítí nínú ẹ̀ṣẹ̀, àwọn agbára katakítí nínú ayé, àwọn agbára katakítí nínú òkùnkùn, wọn lè borí ẹ̀. Ó wá jẹ́ kó yé wa pé ọ̀rọ̀ yìí o, Ọlọ́run yìí o, ó wá dèèyàn. Bó ló ṣe dèèyàn? Ó ní pé ọ̀rọ̀ yìí náà ni ó wọnú Màríà tó bí olùgbàlà Jésù Kristi sí ayé. Ó wá ní alàgbà tí à ń ti ọwọ́ rẹ̀ kọ ọ̀rọ̀ yìí nípasẹ̀ Ẹ̀mí Mímọ́ Jòhánù. Ó ní wípé ó ń bá wa gbé. Ó là wá ń wo ògo rẹ̀. Nígbà tá à ń wo ògo ẹni tó jẹ́, kì í ṣògo èèyàn lásán. Nígbà tá à ń wo ògo rẹ̀, a rí pé eléyìí yàtọ̀ sáwọn wòlíì. Nígbà tá à ń wo ògo rẹ̀, a rí pé ó yàtọ̀ sáwọn olórí ẹ̀sìn. Nígbà tá à ń wo ògo rẹ̀, a rí pé ògo rẹ̀ kọjọ́ ti tàwọn aṣíwájú ẹ̀sìn. Ògo rí, ògo yẹn bíi ti ọmọ bíbí kan ṣoṣo láti ọ̀dọ̀ bàbá wa ni. Ó wá kún fún oore ọ̀fẹ́. Ìyẹn ni pé Jésù kò sí pákáleke inú Jésù fúnrọ̀dáyìn. Inú Jésù Kristi ni ìrọ̀rùn wà. Oore ọ̀fẹ́ ló bá dé. Ìyẹn ni pé oore ọ̀fẹ́ lágbára Olódùmarè tí ó ń fi sínú ọkàn ẹni láti ṣe tó wu Ọlọ́run láì sí àfitipá àbí tìpọ̀ntìránṣẹ́. Ó wá ló kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Jésù Kristi yìí, gbọ́ bí Ẹ̀mí Mímọ́ ti fi hàn wòlíì Sekaraya ní orí 30:7. Dìde ìwọ idà sí olùṣọ́-àgùntàn mi. Jésù náà ń pè lólùṣọ́-àgùntàn Ọlọ́run. Àti tí ń ṣe ẹnìkejì, mo fẹ́ kó rí ẹnìkejì Ọlọ́run òun ni Jésù Kristi. Nígbà tí Jésù sọ nínú ìwé ìyìnrere Jòhánù orí 10:30, ó ní ọ̀kan ni èmi àti bàbá mi jà. Ọ̀kan ni èmi àti bàbá mi jẹ́. Ọ̀kan lájọ jẹ́ sí. Gbọ́n t'Olúwa sọ, ó ní àti sí ẹni tí ń ṣe ẹnìkejì mi ni Olúwa àwọn ọmọ ogun wí. Kọlu olùṣọ́ àgùntàn, àwọn àgùntàn á sì túká. Èmi ó sì yí ọwọ́ mi sí àwọn kéékèèké. Ṣé ọ̀rọ̀ Ọlọ́run yìí yé yín? Jẹ́ àwa wò. Sẹ́rí Jésù Kristi táwa sọ pé ó jẹ́ Ọlọ́run, ó jẹ́ gbé Ọlọ́run yìí tó sì tún wá jẹ́ èèyàn. Nítorí pé wá jẹ́ èèyàn ló fi wá sáyé. Ó wá sáyé, èèyàn ni wọ́n bí, ṣùgbọ́n kì í ṣe wọ́n ṣe bí àwa ni wọ́n ṣe bí òun. Òun èyí ṣẹlẹ́ṣẹ̀, ẹni mímọ́ li òun. Ó dàgbà bí èèyàn ṣe ń dàgbà. Ó gbégbé ayé rẹ̀ bí Ọlọ́run ti fẹ́ kó gbé. Ó wá gorí igi àgbélébùú, ó kú fẹ́ṣẹ̀ wa, wọ́n ṣe ó jíǹde. Nígbà ó wá jíǹde, Ọlọ́run yìí ó wá sọ àwa di arákùnrin rẹ̀, ó sọ wá di arábìnrin rẹ̀. Nínú ìwé ìyìnrere Jòhánù orí 20, ìyìnrere Jòhánù ní orí 20 ní ẹsẹ̀ 17, gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ìyìnrere Jòhánù orí 20 ẹsẹ̀ 17. Jésù fún ọ pé má ṣe fi ọwọ́ kàn mí. Màríà Magdalene ló ń bá wí ń bí nígbà tó jíǹde. Bí yẹn ṣe rí yẹn ni Olúwa ni farabalẹ̀, má fọwọ́ kàn mí. Nítorí èmi ò tí ì gòkè lọ sọ́dọ̀ bàbá mi, ṣùgbọ́n lọ sọ́dọ̀ àwọn arákùnrin mi, àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ nìyẹn. Jésù yìí ojú òtí, bó ṣe jẹ́ Ọlọ́run tó, ojú òtí láti pè wá ní arákùnrin.
sì wí fún wọn pé èmi ń gòkè lọ sọ́dọ̀ bàbá mi àti bàbá yín. Ọlọ́run bàbá Jésù náà ni Ọlọ́run bàbá tèmi, òun náà ni Ọlọ́run bàbá gbogbo àwa tá a gba Jésù Kristi ní ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo tí a sì gbà ní Olúwa àtolùgbàlà ọkàn wa, àti sọ́dọ̀ Ọlọ́run mi àti Ọlọ́run yín. Sọ̀rí báyìí ó pè wá ní arákùnrin ní Hébérù orí 2 ní ẹsẹ̀ 11. Hébérù orí 2 ní ẹsẹ̀ 11. Gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Hébérù orí 2 ẹsẹ̀ 11. Nítorí àti ẹni tí ń sọ ní di mímọ́ àti àwọn tí à ń sọ ọ́ di mímọ́ láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo. Ta lẹni tó ń sọ ní di mímọ́? Jésù Kristi. Kì í ṣe olùgbàlà wa nìkan ni, kì í ṣe olùgbòsàn wa nìkan ni, òun náà ló ń sọ wá di mímọ́. Àwa làwa ń sọ di mímọ́. Olúwa ní pé ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo ni gbogbo wọn, yẹn ni pé nínú ọ̀rọ̀ ni gbogbo wa ti lórísun. Nítorí èyí, torí pé a ní orísun kan náà, orísun Kristi nínú àgọ́ ara ènìyàn, ó ní ọ̀rọ̀ tó ti wà láti ti kọ́ sí Ọlọ́run fún ara ẹ̀, ó di èèyàn, ó kó sínú Màríà, wọ́n sì bí i. Kí ẹ dẹ̀ lè mọ̀ pé Jésù tá à ń sọ yìí, ẹ má jẹ́ ó dàrú fún yín. Ẹ kàn sákọ̀ọ́kọ́ gbọ́dọ̀ mú àwọn Jésù ránran kúrò nínú ọpọlọ yín. Ẹ gbọ́dọ̀ kó àwọn Jésù kan tẹ́ ẹ mọ̀ nínú àwọn ẹ̀sìn míì, ẹ gbọ́dọ̀ kó kúrò lọ́pọlọ yín. Kí Jésù Kristi ti Násárẹ́tì tí mò ń fi hàn yín nínú ìwé mímọ́ kó lè yé yín. Jésù yìí nígbà tó dé èèyàn, kódà ní àròbó, ìwé mímọ́ sọ fún wa pé àwọn amòye wọ́n wá láti ìlà oòrùn. Ọlọ́run ló fi ìran ẹni tó jẹ́ hàn wọ́n nígbà dé. Kì í ṣe pé wọ́n ta Jésù lọ́rẹ nìkan ni, wọ́n ta lọ́rẹ bí ẹni tó ní ìfihàn ẹni tí wọ́n mọ ẹni tó jẹ́. Wọ́n ta lọ́rẹ, wọ́n wá wólẹ̀ fún nígbà táwọn àgbàlagbà tí wọ́n rí ọmọ tán gbé lọ́wọ́ níbùjẹ ẹran tí wọ́n wá forí balẹ̀ fún. Ìyẹn yẹ kó yé yín pé Jésù ó jẹ́ èèyàn lásán lọ, Ọlọ́run ni. Áńgẹ́lì wólẹ̀ fún, ènìyàn wólẹ̀ fún. Àwọn tó sì wólẹ̀ fún yín, wọ́n ẹ̀yìn sáwọn èèyàn ránran, wọ́n ẹ̀yìn sáwọn ogúnléndé ẹ̀dá, kì í sáwọn tí ń lọ ṣọ́ọ̀ṣì káàkiri tàbí ń kiri orí òkè kiri látàrí pé kógun ó ṣẹ́ fún wọn. Àwọn wọ̀nyí wọ́n ní lárí, ọ̀tọ̀kùlú ni wọ́n, bọ̀rọ̀kìnní ni wọ́n, sàràkí ni wọ́n láwùjọ àwọn èèyàn. Wọ́n sì wá tẹríba fún Jésù Kristi yìí. Òun náà la wá ń sọ fún yín wípé Ọlọ́run ni, ẹlẹgbẹ́ Ọlọ́run ni, bẹ́ẹ̀ ni ènìyàn sì ni. Ó sì ti sọ àwa di arákùnrin. Kí ló sì mú ká di arákùnrin pẹ̀lú rẹ̀? Ó ní pé a ní irú kan náà, ọ̀rọ̀ tó di ara. Ọ̀rọ̀ yẹn náà ló sọ àwa di ọmọ Ọlọ́run. Ìlà fi ní ẹ̀mí mímọ́ tó wà nù Kristi. Òun náà la pè pé bí ẹnikẹ́ni ò bá ní ẹ̀mí Kristi, olúwa rẹ̀ kò sínú ẹni tirẹ̀. Jẹ́ a gbàdúrà. Bàbá mímọ́, a bẹ̀ ọ́, tàn mọ́lẹ̀ sínú àyà àwọn èèyàn rẹ̀, tàn ìmọ́lẹ̀ rẹ̀ sínú àyà àwọn aláìgbàgbọ́. Jẹ́ kí ìmọ́lẹ̀ ìyìnrere ológo kó tàn sínú àyà àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà. Jẹ́ wọn ó ríran rí Jésù Kristi, jẹ́ wọn ó rí ní Ọlọ́run, jẹ́ wọn ó rí ní Olúwa, jẹ́ wọn ó rí ní olùgbàlà tó wá sáyé, tó kú, tá a sin, tó sì jíǹde, tó sì gòkèrè ọ̀run. Bàbá, nínú èyí kí ìgbàlà rẹ kó lè di tiwọn. Olúwa ṣe bẹ́ẹ̀ fún wa. A dúpẹ́ torí pé o ti gbọ́. Jésù Kristi Olúwa wa. Àmín.